Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ as bí tẹ̀sí ń gbọ́ wa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Wòlíì tún ti jáde o lórí ọ̀rọ̀ ìdìbò bàbá Tinubu àti Peter Obi. Wọ́n tú àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó jẹ́ kí bàbá Ọbásanjọ́ ti gbé ìgbésẹ̀ yìí láti tipẹ́tipẹ́ tí wọ́n gbé ìgbésẹ̀ yìí. Wọ́n ní ọ̀rọ̀ security Yorùbá ó jẹ́ kí wọ́n ti dìde sí ọ̀rọ̀ security Yorùbá pé ní ilẹ̀ Haúsá wọ́n fún àwọn ishba àwọn ọlọ́pàá mùsùlùmí wọ́n fún wọn ní àyè dé ibi tó jẹ́ pé àfáà mùsùlùmí kan ó tún ní òun gbé 2 million lórí pásọ̀ kan pé kan lọ gbé orí ẹ̀ wá kò sẹ́ni tó gbé ìgbésẹ̀ láti dìde sí o. Òun ni bàbá yìí wá ní tí wọ́n bá tiẹ̀ gba Òbí láyè gan kó jẹ president Nàìjíríà kó má jẹ́ pé wọ́n máa gbé China wọ́n máa gbé Nàìjíríà tà fún China ni kó má jẹ́ pé China ló máa jọba lórí Nàìjíríà because Òbí àti China wọ́n ní Òbí kan China kan ni o. Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu wòlíì ohun tí wọ́n sọ lórí ìjọba bàbá Tinubu pé kò ń ṣe pé Nàìjíríà dàbí ìlú Èkó wọ́n yẹ máa ń du ìlú Èkó ó yàtọ̀ sí máa ń du ìlú Nàìjíríà so Nàìjíríà ó yàtọ̀ sí ìlú Èkó ẹja jọgbọ lẹ́nu bàbá àlàgbà yìí. Like Tinubu, the strength of ruling Lagos is a 0 point to the strength of ruling Nigeria. Nigeria, you are dealing with different tribes. Lagos, only one. Mo fẹ́ practice ẹ̀yà Igbo òfin Igbo ni ó yàtọ̀. Favour rẹ̀ náà ń wà. Àwọn tó wà ní Nàìjíríà ò wá favour rẹ̀. Torí ò control epo, ò control iná, ò control anything. Ẹ wo ìgbà tí Tinubu fẹ́ ṣe electricity kìíní tí Tinubu tí bàbá Ọbásanjọ́ wà approve ẹ̀. Tó bá kàn ń kílé mi ó fi Yorùbá ni o pé respect the elder àṣà ni ṣùgbọ́n when it comes to politics Tinubu ò lè respect Ọbásanjọ́ ti gbé so èdè for any reason torí Ọbásanjọ́ ó ti bà ọjọ́ alẹ́ ẹ̀lẹ́ ó ti frustrate Tinubu jù instead tó yẹ kó pe south governor sí ìlú òyìnbó kó ní kan wá bá ẹ kàmọ́ plan ní future Yorùbá lẹ̀. ó ṣe wa Haúsá káàkiri. irú ìgbà tó bá sọjọ́ kọ́ńkà Oòduà ìgbà yẹn ló yẹ kán ti fi àwọn Oòduà create state police ẹ wo orú gbogbo àwọn lasma àwọn neighboring watch tí wọ́n create Lagos state yẹn gbogbo irú state police gbogbo ẹ̀yẹn ẹ rí i pé àwọn lókè níwọ̀nyí náà máa convert. so state police nígbà Àmọ̀tẹ́kùn kan. why tí wọ́n fi approve àwọn ọlọ́pàá mùsùlùmí ní north tẹ̀lé approve ṣe pé ká ní wọ́n ti approve wọn yọ wọ́n lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ terrorist wọn ní ríbi wọ̀. bẹ́ẹ̀ni. ní ṣe muslim ẹ wo ilé tó náà ń gbé owó lórí pásítọ̀ kan pé ẹni bá lè kún bẹ orí ẹ̀ 1 million ó ní òun tún increase ẹ̀ sí 2 million ní ṣe wọn ti arrest yẹn. Òbí bó ṣe wà yẹn tó bá win ní Nàìjíríà lónìí election Òbí tó bá parí presidency yẹ kò sure kò lè parí ẹ 1 wọ́n á fún pa 2 wọ́n á impeach ẹ àfàmọ́ kí tó ní Òbí má jẹ́ the first president tó máa impeach tó bá wọlé ẹ lọ kọ́lẹ̀ orúkọ mi wòlé ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí policy tó máa lé number 2 tí Òbí bá di president China máa take over Nigeria gbogbo industry wa mineral resources wa irọ́ wọn máa pẹ̀lú sùúrù náà máa wọlé. so kò ṣọ́ fún obìnrin yẹn. ó ṣọ́ fún torí òun ni ó lè star láti stand against Tinubu báyìí kò tí ì sí alágbá politician kan tó lè rọ o Malam ò lè Ayélúfáì kò lè wọlé Kákánsò kò popular tó bí Kàríà Améṣí àgbàgbé Améṣí Okoroṣa ìyẹn lè rìn ìgbàgbé ẹ̀ ó lè rìn mo kàn sọ fún yín ó lè rìn náà ó lè rìn irú tóbi bá wọlé sí tí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ tán fún ṣòkòtò fẹ́ bọ́ ń di ọ̀gá
then wọ́n á fẹ́ fún pa. So advice ni pé gbogbo ohun tó fẹ́ ṣe kó fi sínú, kó yé sọ̀rọ̀ torí policy rẹ̀ wọ́n máa manifest ẹ̀, wọ́n máa manifest ẹ̀, wọ́n máa jí, wọn ò tún ní lò ó. That's all. This is loaded.